ọkọ yín fẹ́ bá yín sùn ẹ̀ fún ní time tó fi ń bá yín sùn orí ń dùn yín lónìí ẹ̀yin ròyìn lọ́la ara yín ò yá lọ́tùnla ọkọ yín wá eventually rí ẹlòmíì tó ń bá sùn ẹ wá trace ẹni yẹn ẹ lọ ń bá jà ẹ ṣe ya jẹ̀bi mọ́mọ́ tí ń kógun jàlù náà ẹ ya jẹ̀bi mọ́mọ́ tí ń fogun ba ìlú jẹ́ ẹ ní right láti lọ bá ẹni tọkọ yín bá sùn ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tọ́ ilé yín tí ọkọ yín fi lọ rí ibòmíì tó sì ń rí joy ẹ̀yin nìkan lẹ ń ṣiṣẹ́ ilé ayé ọkọ yín ọ̀hún kò ṣiṣẹ́ ẹ̀yin nìkan lẹ mọnú ilé tún ṣe ọkọ yín ò rí nǹkan tí ń ṣe tẹ́ fi wá lọ ń bá ẹni tí ọkọ yín fẹ́ ẹ lọ ń bá jà ṣe rí ẹ kàn ń kógun jàlú yẹn to the extent pé ẹ mọ̀ pé ẹ ti ń dáràn ẹnìkan lọ na girlfriend ọkọ ẹ ó na oyún sí bàjẹ́ ó ń bẹ lẹ́wọ̀n ní ìsìn o ń bẹ lẹ́wọ̀n báyìí ẹ máa lo brain yín. àǹtí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń da ọ́ dá pọ̀ àmọ́ sẹ́ eré tí wọ́n náà tí oyún bàjẹ́ láàárẹ̀ òun lọ́ta rẹ̀ lọ́pọ̀ tá a bá rẹ́ni tí ilé ọkọ ti sú tàbí eré abá rẹ́ni tó kó ti sú tó sì ṣe pé yàwó ilé ni tó kó sì ti sú irú yún bí a bá fẹ́ yàwó ilé kò lè wọ yàtọ̀ fẹ́ni tí ó jẹ́ pé ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ lónìí tó tún rẹ̀ lọ́la ó tún rẹ̀ lọ́túnla fódìdí ọdún 7 ló fi rẹ̀ tọkọ ò lè bá sùn mọ́ oko ti sú yẹn nìyẹn ẹni tí ìyàwó ilé ẹ̀ tó kó bá ti sú tó wá bá wọ tí wọn náà wá láàbò tó làálẹ̀ bí làlígà sórí pa yí ẹ lórún kò sígbà tí wọn ò ní náà kóyún ọbàjẹ́ láàrẹ mo ti sọ fún ẹni ọba ti wá tó sọ fún pé ìyàwó òun òbó ẹ ti dí kò lè dóko mọ́ tó sọ fún pé ìyàwó òun kò gbà fóun tó sọ fún pé ìyàwó òun ọ̀dà ẹ sọ fún kórè kọ́ ìyàwó ńlẹ̀ bí ọba ti lè kọ́ lẹ́tọ̀ọ́ bá lè fẹ́ yàwó méjì tó sì lè ṣe ìyàwó kejì ẹ fẹ́ ní ṣùlọ́kà ni ẹ má ṣe zìnà ẹ má ṣe girlfriend fọkùnrin kankan sọ̀rọ̀ mi ti ń yé yín báhùn ẹ sọ fún fáǹsì yín ṣé mo wí pé gbogbo orú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn ṣẹ̀ṣẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ìsìn torí a ti ń relax báyìí because why èrò ti pọ̀ tó ti ń ṣe iṣẹ́ yìí so ó ń fúnrú àwa ìgan ní relaxation yàtọ̀ fún ta bá ráwọn fídíò báyìí ta fẹ́ duet are you getting me ma so eléyìí tó náà tó yún bàjẹ́ láàrẹ̀ wọn tún sì máa tún náà oyún tó máa bàjẹ́ láàrẹ̀ lẹ́ẹ̀kejì because wọn ní gbọ́n nígbà tí èèyàn tó gbé ìyàwó sínú ilé ẹni tí wọ́n gbé sínú ilé ò lórí méjì àparò kan ò ga jù kan lọ àfẹ́ tó bá gorí ebè wọ́n wá fẹ́ yàwó wọ́n á fẹ́ obìnrin ẹgbẹ́ sínú ilé ní ṣùlọ́kà wọ́n á máa fi wọ́n ṣàyè ebè sórí pórí ẹ̀ ò pé tó ọkùnrin tó bá ti wá tí ó bá ti lè fi ọ ṣe ìyàwó kọ́mọ bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni lára gbogbo nǹkan tí èmórí ọkùnrin pé tààrà lọkùnrin tí ó bá róbòdò pàápàá jùlọ ọkùnrin tó bá wà responsible tó jẹ́ well respected person in the society bóyá ó jọ gàbí iṣẹ́ ni o bóyá ó já darí ẹ̀sìn ni o bóyá ó jẹ́ baálé ilé ni tó sì responsible tí ń gbọ́ bùkátà lé ṣùgbọ́n tó rí wípé ní òbò tóun ní yìí àdàmọ̀dípò òun ò ní ni irú wọn ilé ìrònú tààrà àwọn hormones tó máa reset brain wọn ní wà activated wọn ń wà okay tó bá wà níbi iṣẹ́ wọn máa kanra máa ọmọ iṣẹ́ ni tó bá ní ẹ mọ̀ bọ́ ẹ wá wàásù preaching yẹn ò ní flow tó Holy Spirit inú wọn ò ní flow dáadáa torí pé ebi òbò ń pa wọ́n tó ọkùnrin tí ò bá ti rí òbò àlùbáríkà dòó kò ní lè ríṣẹ́ ṣe dáadáa so torí ẹ̀ Ọlọ́run gan sọ wípé kó ní kálukú ní tiẹ̀ ọkùnrin tí ò bá ti lè ní òbò tó máa jẹ́ tiẹ̀ tó jẹ́ pé stand by ni ọwọ́ wa rèé bá a bá fẹ́ fọwọ́ wa bọ́jú ọwọ́ wa ò ní sọ pé ká mọ́ fi ń bọ́jú bá a bá fẹ́ fi yún orí kò ní ní á mọ́ yún orí kò ní ní á mọ́ mọ́ ń lọ sẹ́ni ìwé ẹ̀ tó bá wù ú because it is our own hand a lọ bọ́ọ̀rù ẹ̀ lọ́dọ̀ ẹnì kankan òbò tó fẹ́ dó tí wọn ò gbà fún ẹ is no more your own tí ìsàmọ̀ràn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta so ìwọ tó bá ti wá bọ́ ọ tá a bá rẹ́ni tí kò ní o tó ṣe pé èyí tó fi sílẹ̀ òun kò jẹ́ tiẹ̀ mọ́ ìwọ ò wá lè dúró ń dúró ọmọlúàbí pé o ò lè ṣe àgbèrè o ò lè ṣe zìnà fẹ́nì kankan ẹni tí ó bá lè fi ọkọ mọ́ lọ ọwọ́ ń gbà kí wọ́n mọ́ bọ́ sùn kọ̀rọ̀ yàrá kí wọ́n máa nà máa boyún jẹ́ mọ́ ọlá wọ́n sì máa nà ẹ̀fọ́ lójú bẹ́ẹ̀ ni kò sí bọ́bọ́ sórí tí náà kí o ṣe òfin tó bá ti de kinní kan yóò de kejì náà ṣùgbọ́n gbà tó jẹ́ pé jẹ́jẹ́ rẹ ló gbére sí pòsíṣàn pé kí o lù ọ́ wọ́n mọ̀ lù ọ́ náà ni
bẹ́ẹ̀ ni ẹ má lọ ṣe girlfriend fún ọkùnrin kankan látijọ́ aláyé ti dáyé lọkùnrin ti yín àlè má jẹ́ àlè yẹn don't be that person tí ó bá ti lè fi ọkọ mọ́ ọ lọ rárá báyìí ní ìsìn bí ti mọ́ rínu tá a bá rẹ́ni tí okó ti sú àwọn ìyàwó ilé tó kó ti sú wọn kò yẹ kó bá wọn lẹ́rù láti gba ìyàwó náà bẹ́ẹ̀ ni bí gbogbo obìnrin àgbáyé bá láwọn òdòkó ìlẹ́gà àwọn okó tí wọ́n bá ti fẹ́ àwọn làwọn ọmọdó ṣe mọ̀ wípé ní inú ilé ọkùnrin mi ò ní gbẹ̀sẹ̀ fún ìyàwó tó bá dẹ̀ mọ̀ pé ò lágbára ìyàwó méjì mọ́ fomi lo ètò onísílé òun mọ́ fomi lo ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ní zìnà lẹ́mọ̀ ṣe wọ́n á gbé yín sí kọ̀rọ̀ wọn jẹ́jẹ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé mi wọn dísẹ́ǹtì tó yín ọlá wíwí pé yàn kankan gbé wọn sílé ni many of àwọn single mothers àtàwọn tí wọ́n tó jẹ́ pé wọn lọ́kọ tẹ́ ń fojú burúkú wò a lot of them are more decent èèyàn kan ló lọ́dún kẹwàá rẹ̀ tó ń ti ń ṣe zìnà mọ́kọ lára àwọn náà dẹ̀ máa bọ́ síta tán máa bọ́ àwọn single mother láì tí ẹ ọkùnrin tó bá ti wá bọ́ either counterfeit or genuine tó bá lóun fẹ́ mọ́ súnmọ́ sọ fún kórè fi ọ tí ó bá lè fi ọ tó mọ̀ pé wọn náà ò lè ṣèyàwó jòkó ẹ kó wọ pátẹ títí tó fi rẹni tó lè fẹ́ ṣùgbọ́n pé ló wá ńlá jí ló ńlá tán kiri ìyàwó ilé ẹ̀ sì máa pè é gbọkọgbọkọ ìwọ ló dẹ̀ máa bá fara ṣíṣà tọkọ bá ṣiṣẹ́ ọ̀dọ̀ ìyàwó ló máa kó owó iṣẹ́ ẹ̀ lọ sóyè ọba yìí nísìn ọmọ ẹ̀ ló máa sanwó school fees ọmọ tí ilé ló máa ṣe bùkátà fún ìwọ ń tiẹ̀ ó kàn bá yé tiẹ̀ jẹ́ ni tó bá ti fi rẹ̀ sí pòsíṣàn pé o ìṣọmọlúàbí bí wọ́n ṣe treat ẹ̀ náà nu ọ̀rọ̀ǹgì kíyàwó lórí ẹ̀ máa embarrass girlfriend ọkọ àmọ́ kì í ṣe gbogbo èèyàn lórí ẹ̀ pé débẹ̀ so tó bá ti jẹ́ pé ntí ọgbẹ́ ipò kí wọ́n máa ràn ọ́ lọ fi rẹ̀ sí ibi bó ṣe máa jẹ́ nìyẹn tá a bá rí ìyàwó lé tó kó sú ọ máa padà fẹ́ yàwó lé ni kì í ṣe bí oṣù kan oṣù méjì o ọlọ́dún méje ọlọ́dún mẹ́wàá ọlọ́dún márùn-ún wà ń bẹ o ọkùnrin tí ó bá responsible kú ọ̀nà ilé rẹ̀ because tọkùnrin ọba responsible tó ṣì ń gbénú ilé rẹ̀ tó ṣì wà lábẹ́ òrùlé rẹ̀ yẹn ìyàwó rẹ̀ náà ló ṣì ṣe ó lè bẹ́ẹ̀ sùn at any time sálàyé mi ti ń yẹ torí ẹnìkan ó dé ẹni wọn ìwúlò wọn responsible wọn ṣe kinní kan you are still living under his roof so bó ṣe jẹ́nu àwọn obìnrin tí ọkùnrin wá lọ ń bá sùn ta yẹn àwọn lórí wọn ò pé bí ọba lè fi ọ kó fi ọ hàn pàápàá jùlọ tí wọ́n bá sì jọ ń gbé àwọn míì wà tí wọ́n ti separated kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ rèé fi ọ hàn yín tàbí kó sọ fún un torí wọn ò jọ gbé yàrá yìí ní ìsìn kórè mú ọmọ àwọn ẹbí rẹ̀ kí wọ́n wá fi ọ ń su lọ́kà bí wọ́n ti fẹ́ yàwó lẹ̀ Yorùbá náà ṣùgbọ́n tó bá ti mọ̀ wípé ipò kí wọ́n mọ̀ fún ọ lóyún kọ̀rọ̀ lọ fi rẹ̀ sí tí wọn ò dáná fún ọ wọn ò fi ọ ẹ̀wọ̀n ọmọ lù ọ náà ni òun ọmọ jábọ́rọ́ ara rẹ̀ bí ó ti rí nu gbogbo obìnrin tí wọ́n bá ti fẹ́ wọ́n ti lẹ́tọ̀ọ́ láti bá sùn àmọ́ gbọ́n tí wọ́n fẹ́ gangan ògbóbò fún wọn ṣé wọ́n tí wọ́n wàá fẹ́ lọ́mọ fòbó tiẹ̀ ṣe promo bí ti rí inú bí wọ́n bá ní wọ́n pé bí ti rí wá gbogbo ìyàwó lé tó kó bá ti sú yọ gba ìyàwó ni láyé tá a wà yìí ráwọn ìyá tó ti dàgbà gan tó ń rì má rí ni ráwọn ìyá àwọn grandmas tó ṣe pé wọ́n lọ ń sìn gan tó lọ ń rì má rí wọn tó ń tún ọkọ fẹ́ àwọn ọkọ tó sì ń fẹ́ yìí àwọn tó ti níyàwó náà ni àbí ta ni ó fẹ́ yà 50-55 ṣé yé single guy ni kó wá fẹ́ ni àwọn ọkọ yìí tẹ́ mọ́ ń gbọ́bọ̀ pamọ́ fún yẹn náà wọ́n fẹ́ àwọn ìyá àwọn míì single mother ni wọ́n for years náà rò kódó wọ́n dẹ̀ máa fẹ́ wọn ṣèyàwó ni torí òṣèré kankan nú àlè so bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀ ń bá ti dé tó sọ fún ọ pé ìyàwó òun ọ̀dà sọ fún un kó lọ kọ́ lẹ̀ tí ó bá sì lè kọ́ lẹ̀ tí ó sì lè fi ọ sọ fún un kó má bá tiẹ̀ lọ ṣùgbọ́n pé ló wá ń fòbó tiẹ̀ ṣe Father Christmas ló ń fòbó tiẹ̀ ṣàánú ìkan ló sunkún lọ àgídìgbò oore ló ń ṣe oore kí ló ṣe torí pé èèyàn kan wá ń ká tiẹ̀ ó sọ fún ẹ pé ìyàwó òun ò dáa ó wá ń ká tì wọ láìfẹ́ wọ ó wá kú tán sìn àwọn ẹbí wá láwọn ò mọ̀ ẹ́ ó kì í ṣe Mrs. ọlọ́nà ó wá lóore ló ṣe ta ló ṣoore fún ó ṣoore fún anybody ó fòbó ẹ ṣe promo ni ìyẹn ò kàn anybody kò káyé ẹni tó fẹ́ táwọn ẹbí ẹ̀ ò mẹ́ family ò recognize ẹ kò sẹ́nì kankan tí wọ́n wàá tọrọ ẹ lọ́wọ́ ń pa you know be wife so wọ́n á ṣẹ̀ṣẹ̀ mọ ọ̀nà yín boyún inú yín jẹ́ ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí ẹ ò bá ti pé ọkùnrin tó bá ti wá bẹ́ẹ̀ fẹ́ kó o fẹ́ ṣe ìyàwó ni tó ti yẹ báyìí nísìn because mo máa wò pé kí làwọn èèyàn ń kọ́ lórí ìkànnì wa gbàdúrà kọ́kọ́ ẹ mọ́ pàdé ẹnìkankan tó wà lórí péjì tó bá ti mọ̀ wípé ìyàwó ilé tó jẹ́ wípé máa ń fojú ọkọ gbolẹ̀ ní ẹ́ ṣọ́ra àwọn tó wà lórí space wa bíbá yìí àwọn ò ní bọ́kọ ẹ̀ dálé o ó bá ti ṣèwádìí tó bá ti rí pé ọkùnrin alálùbáríkà ni ìyàwó ẹ̀ ní òmò yìí ẹ̀ fẹ́ ṣe ìyàwó
má lọ ṣe girlfriend o ṣó orí wọ ti lé babaláwo tó máa bẹ́ẹ̀ ṣoògùn yẹn wàhálà ẹjọ́ máa rìn lọ ni ẹ máa rìn lọ wọ́ ẹ ní rántí wọ bàtà bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pọ̀lọpọ̀ single mother kan wà ń gbòòrò ń sìn yìí ẹlòmíì circumstance ló sọ di single mother kò ń ṣe pé èèyàn burúkú ni tọ́wọ́ ẹ bá tẹ ọkọ ẹ àbọ̀wọ́ ọkọ ẹ bá tẹ tátán náà máa wà tátán ni bó rẹ lé babaláwo kọ̀ràn tó babaláwo tí ó ṣoògùn fún ẹ yẹn òun náà mọ̀ pé òun gan ìyàwó tó ń fẹ́ pọ̀ so ó mọ̀ pé kò sí solution fọ́rọ̀ ẹ ju kó o padà lọ fajú ọkọ ẹ mọ́ra lọ bẹ́ẹ̀ wá sọ fún ẹ pé o mọ̀ wọ́rí ó lè níyàwó tán ṣẹ̀fẹ̀ lé ẹyẹn ọmọ olóògùn ni àjẹ́ ni emèrè ni yóò gbé nǹkan tí ọmọ bà ọ́ lẹ́rù sí ọ níwájú débi wípé ó lè mọ náwó fún babaláwo yẹn ó lè mọ patronize eventually mi inú wọn gan wá tún tàn yín bá sùn àìmọye tó ti dìyàwó babaláwo látàrí pé ibi tó ti ń sáré kiri gbogbo ìgbà tó yẹ kán kó ṣe pẹ́pẹ́ fúrú ọkọ wọn ṣe ń gbà yẹn ọkọ tí wàá fẹ́ yàwó tán sìn wọn ń lọ ilé babaláwo kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí yàwó tán fẹ́ ìyàwó tó tóun wàláì kò sí tí ó ṣe kò sí tó máa ṣe ibi ìwọ bá ti ń tojú wọlé babaláwo kiri ibẹ̀ ló ti àkóbá rẹ̀ nù ẹ gbàgbà tí both you and the babaláwo torí babaláwo náà ti mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn is a natural thing normal thing tí máa ń ṣẹlẹ̀ ni ẹ kò ẹ fẹ́ yàwó lọ wá ẹ kò ní sọ fún ẹ pé òun ò rí nǹkan kan tó bá ti mọ̀ pé òun tó sọ fún ẹ pé òun ò rí nǹkan kan ò ní wá mọ́ ọjọ́ kejì òun náà sì fẹ́ lù sí kọ́sítọ́mà owó ọwọ́ ẹ ó fẹ́ gbà tó bá fojúlẹ̀ gan-an yóò tún rọ̀ táyà ń yí òtún abọ́ ọ̀sùn bó o tún ṣe máa compound ìṣòro gbèsè ayé ẹnu níwọ̀ tó wà ń lé tó ọ̀yá rẹ̀ lọ́pọlọ kó o ṣe nọ́mà so bó ṣe jẹ́nu àǹtí ẹni tẹ́ ẹni náà tí oyún jábọ́ láàrẹ̀ ń kọ́lọ́n kó jí ọkẹ́kọ̀ọ́ kọ́lọ́n ó fún un lálàáfíà èyí tí wọ́n sì mú rẹ́wọ̀n náà torí pé ó ti nà yàn kan tóyún ti bàjẹ́ láàrẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀wọ̀n rẹ̀ ògùn jù nígbà tí wọ́n bá tẹ̀ wọ́n dé ọlọ́run ó ti jẹ́ kí ètí oyún bàjẹ́ láàrẹ̀ kọ́kọ́ rí ọ̀fẹ́ tó bá wù fẹ́ torí unfortunately ọkùnrin ò kì í sọ girlfriend ìdìyàwó that's another thing most ẹ̀yin girlfriend tẹ́ ń ṣe understanding girlfriend tẹ́ ń ṣe baby mama kiri yẹn bó bá di ọ̀la tọkùnrin yẹn bá ní ìdìyàwó wàláì kò ní ronú kàn kò ní fẹ́ ọmọ kan tí ò rí rí tó rọra decent ní rọra lọ fẹ́ ipò tó fi rẹ̀ sí ibi òtò rẹ̀ sínú òtò rẹ̀ sípò ìyàwó you are not a wife material so ìsìn tíyàlé ti rẹ̀wọ̀n ìbáyìí náà ẹ̀sìn àmọ́ iye ọdún tí wọ́n fún bóyá fọ̀pá wọn lẹ̀wọ̀n ẹ̀ tọkùnrin bá wò pé òun ò lè dúró táwọn obìnrin torí wọ́n sì pé náà jẹ́ kó mọ̀ pé èmi ò lè mọ̀ ṣe girlfriend dì ọ́ títí tíyàwó rẹ̀ ó fi dé bọ́ bá fẹ́ yàwó fẹ́ mi bọ́ bá sì ní fẹ́ mi mọ́ kó tiẹ̀ lọ bọ́ bá fẹ́ yàwó mi kò tó dé báyìí náà ẹ̀sìn nígbà bá dé bóyá wájú ni ó tò sí àbẹ̀yìn ìyóò bọ́kọ́ bá sì tó nífẹ̀ẹ́ sí láti fẹ́ ẹ mọ́ gbọ́n ẹni tí ó bá gbọ́n láàkó ta wa ìkó lè gbọ́n mọ́ tí Jésù ó fi dé bó ti jẹ́ nù ẹ ṣeun gan.